kullatun. máa tilẹ̀kùn mọ́rí máa ma pe ọlọ́run torí kẹ́mi náà lè di gáúsù bí bàrámà káwùlà wèrè rẹ ló kọ́ ni. kullatun minal awwalin. wèrè ó pọ́pùlà. qalilun minal akhirin. babalókè odò. gọ́gù yóò dá wèrè tó bá yà mọ̀ tó bá yà pé torí kò lè di gáúsù ló fẹ́ tilẹ̀kùn mọ́rí. halawatu hazi. ọmọ tí wọ́n bá ṣiṣẹ́ tọ̀ ni má tún kílẹ̀ fún gáúsù mọ́. halawatu hazi. mina shaytanir rajim. bismillahir rahmanir rahim. إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى بما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله. àwọn tí wọ́n ti ṣe ilé yín lọ́wọ́ tí wọ́n ti kọ́kọ́ jẹ kẹ́ ẹ tó jẹ àwọn náà pàdé rẹ̀. wá tilẹ̀ kalẹ̀ ayyamu nudawiluha bayna nas. bàbá mudiru ní barika ti já mọ̀ pé ìgbà yín lẹ̀ ń lò yìí ọlọ́mọṣẹ́ àjẹ́ ìlú pẹ́. waliya'lama Allahu allazina amanu wa yattakhidha minkum shuhada. tí máa bá ìgbà jẹ́ mọ́yàn lọ́wọ́ wájú tí bá yín láyé láyé. yuhibbu zalimin. Ya mani alayhi madal ayyami mu'tamadi. Ilayka wajjahtu wajhi la ilaha ahadi. Ya malikal mulki ya mu'til jazila liman. Yarjuna dawo bila manni wala nakadi. Àwa tí a wá dùn àfọwọ́ sí kọ́nú níbí ọlọ́mọṣàdùn wa ní ọlọ́run. Siwaka wa mali ghayra ba. Mọ̀lánà yà sàtà ní kọ̀kọ̀ ní gbangba àjẹ́lẹ̀ méjì ọlọ́run lọ. Mọ̀lánà bí àfùwé máa jànà tí ó yẹ. Bó ti da tó ń dán yẹn ọlọ́jọ́ túbọ̀ dá ajọ́ túbọ̀ máa dá sí. Wàlẹ̀ àmì wa mi tọrẹ alẹ́ iná rahmatan falana. Ìwọ ni mo fi rán ọlọ́mọ padà sọ fún mi ìran ẹ̀mọ́ ọlọ́run. Àwọn ètò mi kabil ihsani wal madadi. Ọlọ́run ti dé sọ́dọ̀ yín má kó lọ́dọ̀ yín láyé. Wọ́n zò lẹ́yìnà fakamu awulẹ̀ ìtànà nàmá. Ìtẹ̀ tó wá ṣe lọ́dọ̀ àfọwọ́ síkọ̀ lónìí ọlọ́run má fi ṣàfihàn. Alábàálẹ̀ wàlá khalidi. Àfọwọ́ síkọ̀ ọlọ́run má jẹ sunkún láyé láyé. Ìyá máa yù jí ibùdó àì. Bàbá àgbà lókè odò, bàbá àgbà ọkàn mi, gbogbo ti jẹ́ àpàdà sórí mú òjò dé báyìí. Àkọ́tà túmọ̀ tamadi. Gbogbo àwọn tá a wá ń jọ ọmọ lábẹ́ yín ọlọ́mọdé àwọn àmì láyé láyé. Alálmọ̀kọ́tàrí mi mú dọ̀rí. Ọlọ́run tó ti gbàdúrà kálukú wa má sọ pé òṣèṣì wa mọ́ o. Máa ti wá kò fi gúúsù ní màdàlá abadi. Mana tilwa kufi husni madalla abadi. Àfàgbáyà sàtà wòlíì àgbáyà sàtà oníwàásí àgbà tó kárí àgbà. Àfàgbáyà sàtà wòlíì àgbáyà
ẹja kun ẹja fi jókòó yìí lára balẹ̀. Abqakumullahu al-karim. mo kí bàbá wa àgbà mo jẹ́ ìmáàmù àgbà ní Òkè Odò. Masha Allah. Hafizahullah. Bàbá àgbà Maulana Ya Sattar wọ́n kí ìkàlẹ̀ bàbá wa àgbà ìmáàmù àgbà fún wọn ní Òkè Odò. ọlọ́run má ṣàbà wa ṣe àlékún dáadáa fún Olúwa bá ṣàlékún dáadáa fún yín. Àmín. gbogbo ẹni tó bá fẹ́ dàgbà fún wa ń ṣe ara nínú dáadáa. Àmín. mo bí wọ́n kí bàbá wa wọ́n jẹ́ bàbá fún àlùfáà wa Àtìkù. Bẹ́ẹ̀ni. wí báwọn. Bàbá ń fi wọ́n kí àfọwọ́ àgbà tí wọ́n jẹ́ bàbá fún àfọwọ́ fíkọ̀. Maulana Sheikh Muhammad Murtado ara ọ̀kan mi. wọ́n ń jẹ́ kí n mọ̀ pé nílé bàbá mi àgbà ní Ẹ̀gàn àwọn máa pàdé mi nílé dáadáa. Allahu Akbar. sábà ń fún Wọ́n jẹ́ kí Maulana Ya Sattar mọ̀ wípé nílé bàbá wa àgbà lẹ́gàn wọ́n máa ń pàdé àwọn àlùfáà wa ń bẹ̀ dáadáa. kódà wọ́n ní àwọn wá sí pé ọlọ́run ní kí a tọ̀ tó wà lórí fóònù àwọn Wọ́n ní kò níye láwọn wá sí tọ́lọ̀ ní ká máa fẹ́nu wọn tọ̀ wọ́n ní kò níye lórí fóònù àwọn. mo kí àwọn afáwa tí wọ́n wà nínú agbo yìí. Bàbá ń kí àwọn àlùfáà wa tí wọ́n ń bẹ nínú agbo yìí. Alayka bikiramil kabir lisinnihi. gbogbo àwọn afáà ni mo kí. Gbogbo àwọn àlùfáà ni bàbá àgbà níwàásí àgbáyé ń kí o. básìkò ti rí. Bí àsìkò ti rí. Wa khayari baladin. mo dẹ̀ kí afáwa tí wọ́n ń ṣe program lọ́wọ́ sí. Bẹ́ẹ̀ni. Hakaza wal A'immati. mo kí wọn dáadáa. Bàbá ń kí dáadáa. khayari baladin. Hakaza wal a'immati. ọmọ mi dáadáa. Afawa insha Allah wal adabi. mo kí wọn dáadáa. Ahlan. Afawa Muhammad al-Bashir. Wa khayari baladin. Afawa ọlá àfáà mi. gbogbo àwọn obìnrin tí wọ́n wà nínú agbo. Gbogbo àwọn obìnrin tí wọ́n bẹ nínú agbo yìí. Wa khayari baladin. Àtàwọn ìyá wa tí wọ́n bẹ bẹ́ẹ̀. àti ẹrú ọlọ́run tó fún wa lówó nísìnyí. Àtẹrú Ọlọ́run tó fún àlùfáà lọ́wọ́ nísìn. Hakaza. Gbogbo yìí ni bàbá wa gbọ́ níwájú àgbáyé kí o. Wa khayari Ribaladin hakaza wal a'immati. Gbogbo àwọn olùfẹ́ fún àfọwọ́ fíkọ̀. kò sí nínú àṣà mi kí n ba òde olóde jẹ́. Wallahi al-azim. mo kórìíra ẹ̀. Ẹ fẹ́ bẹ́ẹ̀. nítorí yẹ kí n kórìíra ẹ̀ ni pé èmi náà ò fẹ́ kí wọ́n bòde tèmi náà jẹ́. Wa khayari baladin. Bàbá ọ̀gbẹ́ni ọ̀sẹ̀ àgbáyé wọ́n kórìíra kí wọ́n ba òde olóde jẹ́. jẹ́ kí n yọjú Kò wá sí tí ó jẹ́ kí Maulana Ya Sattar kórìíra rẹ̀ bí kì í ṣe pé àwọn náà fẹ́ kí wọ́n bòde tàwọn náà jẹ́. Hakaza wal a'immati. mi fẹ́ yẹ̀yìn sí bàbá. Wa khayari baladin. Hakaza wal a'immati. sẹ́rí wàhálà tí yẹn bá ń gbọ́ ohùn mi yóò rí i pé mo ti wà tààbà ni. Wallahi. o ti rẹ ohùn náà. Iṣẹ́ sì ni. gan nínú mọ́tò tí mo wà ń bẹ̀ yẹn mo ti lo 2 hours. Láti bí aago mẹ́ta after 3. ó dáa kí yàn tán AC lẹ̀ fàlàfíà ara ẹ̀ ṣùgbọ́n kì í ṣe lásìkò tepo lẹ́sì dáadáa yìí. Bẹ́ẹ̀ni. Wa khayari baladin. tí wọ́n fẹ́ tán AC lẹ̀ fún 2 hours. Yóò ro dáadáa. ìyẹn gbọ́dọ̀ wo iye lítà epo tí Wọ́n ta ní sin. yóò ti máa lọ. Karamọ̀ pọ̀. mo ti wá wà nínú mọ́tò yẹn náà mo ti jẹ orógbó tó 10 nítorí kí Ká lè rí iṣẹ́ Ọlọ́run jẹ́. jẹ́sẹ̀ tẹ̀ fẹ́ ràn mí. Wa khayari baladin. Hakaza wal a'immati. lọ́wọ́ pé nígbà tí mo débi ni mo bá ti yanjú ọ̀rọ̀ kò tún ní á tó báyìí. Bẹ́ẹ̀ni. èsì tí mo tàn sára yẹn náà ó tún dákun ni. Hakaza wal a'immati. ẹni bínú máa tọrọ àyè ní lọ́dún yìí àdúrà ni màá ṣe. ọlọ́run wa mọ́jú ọ̀rọ̀ wa. Àmín. ìfẹ́ lẹ fi pè wá. Ìfẹ́ lè fi pè àwọn àlùfáà wa. ìfẹ́ la fi dá yín lóhùn. Ìfẹ́ sì la fi dá yín lóhùn. Èkó ni mo wà lóru mọ́jú sáàárọ̀ yìí. Masha Allah. ó yẹ kí n máa bọ̀ lọ́dọ̀ yín. mo tún lọ dá ìfẹ́ lóhùn níjẹ̀bú òde. Masha Allah. Bàbá ọmọ ìyá lọrin. mo tún wá ń sáré bọ̀ lọ́dọ̀ tí. mo dẹ̀ ń lọ́dọ̀ bàbá alága ṣàṣà lálẹ́ mọ́jú Masha Allah. àti àfa. Salati. bọ̀lọ̀wí. Wa khayari baladin.
ẹ wá wo ohun tí mo fẹ́ fi jẹ́ ògbó iṣẹ́ tí mo sọ yẹn. kaza wali a'immati wa khayari baladin hakaza wali a'immati. tó bá rẹ̀ díjọ́ Monday mi náà máa bẹ̀rẹ̀ mọ́lìdí lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ni tọ́lá sì tún wà ń bẹ̀. èmi ò sì mọ wọn ara mi ọ̀sẹ̀ kan lèmi máa ń lò. a sì tún bẹ̀rẹ̀ mọ́lídìí níjọ́ Monday. àwa tá a bẹ̀rẹ̀ mọ́lídìí níjọ́ Monday ọjọ́ Monday láwọ̀ Abẹ́òkúta. ó rẹ̀ dọ́jọ́ Monday kí tó dé. àwa àfọ ọlọ́dún. ọlọ́ọ̀ni máa bá wa sí. mọ́lìdí. ìtumọ̀ tí màá sọ fún yín nìyí. ṣé o sì kọ̀. àfàlọ́ wa sí. àbùkọ́ àkọ́mọ́lá. wà máa ṣàrà fún un yẹn dà hànà sinọ́fẹ̀. wà máa ṣàròfún an yẹmúdàhánà sunafusa'u. وما شرف أن يمدع المرء نفسه ولكن أعمالا تزكوا وتمدعوا ولكن أعمالا تزكوا وتمدعوا. akramakumullah bàbá tó tóbi mo ní bàbá tó tóbi kò múyàn débi tó tóbi o. wà á máa ṣàrọ̀ fún. kí ẹ máa kílẹ̀mù pé mo ní bàbá tó tóbi kò múyàn débi tó tóbi o. mo ní àfà tó tóbi. mo ní àfà tó tóbi kò múyàn dé òkè yẹn o. máa ṣàrọ̀ fún ní ayémúdà almarihun náfúsà o. wàlákínà àmàlà tó zákò àtàmídàhù. ìdọ̀lẹ̀ múyàn dókè yẹn ni kí n tẹ̀sẹ̀ mọ́ni fúnra yìí. ìdọ̀lẹ̀ múyàn dókè ní kí n tẹ̀sẹ̀ mọ́ni fúnra rẹ o. láyé tá a lò ní ìsìn ó tẹ̀sẹ̀ mọ́ni o. tí o bá yí àwọn èèyàn tí mo ń sọ yẹn ilé àgbàjì ilé ńlá ni kì í ṣe gbogbo ẹni tó lọ bẹ̀ ló dàbí amúnúgun. ilé àgbàjì ilé ńlá ni ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó lọ bẹ̀ ló dàbí amúnúgun. wàlákínà àmà. tí o bá yí ọ tẹ́lẹ̀ mo ní àfọ tó tóbi kò sọ ẹni tí tóbi o. ẹlòmíì gọ ó ní ajá kiri ó lé ẹkùn ẹ wà rìn ní ọ̀rọ̀ sọ́wọ́ àwọn ẹlòmíì gọ. ó ní ajá kì í rólé ẹkùn ẹlòmíì gọ yóò wá ní ajá kì í rólé ẹkùn. ẹkùn tó bá bí ẹkùn ni. ẹkùn tó bí ẹkùn lájá ò ní rólé ẹ o. wàlákínà. ẹkùn tí o bá bí ẹkùn ajá ni ó rọlé wọn. àmà làǹtùzà kú àtẹ̀mídàwó. ṣé o sì kọ́. mo ní ẹni tó tóbi tó bí mi kò sọ yẹn dídí tóbi o. mo ní àfọ́ tó tóbi tó kọ́ mi kò sọ yẹn dídí tóbi o. bàbá wọn sọ wípé tí o bá wá yí ọ lọ àgbájì tóbi lóòótọ́ ṣùgbọ́n kò yẹ gbogbo ẹni tó jẹ́ ọbẹ̀ ló tó amúnigun. sítórì ní. bí ẹ bá láfa tó bá tóbi tó bá fẹ́ràn yẹn pín 30% ló máa bá yẹn ṣe nínú ayé yẹn. káì tíyẹn bá ní àfà tó tóbi ó fẹ́ràn yẹn pín 30% ni ó bá yẹn yanjú nínú ayé yẹn nínú 100. tó bá ní bàbá tó bá tóbi náà. tó bá tó wá ní bàbá tó tóbi náà. bí tí wọn kò fẹ́ràn ẹ jù nínú ọmọ tó bá bí kò lè ṣe kọjá 30. bí tí wọn kò fẹ́ràn rẹ jù nínú gbogbo ọmọ tó bá bí kò lè ṣe kọjá 30 bàbá tó bí ọ. ìwọ ló fi ìyókù kún ló ń ṣe ìyókù fúnra rẹ. ó wá 70 tó kù ni. ibi tí àwọn ọmọ ẹni ọlọ́run ti jura wọn lọ́nu. yẹmúdà alimari ọ̀nà fọ́sàwọ́ wàlákìnà àmà látòzákò àtàmídàhù. wàlákìnà àmà látòzákò. ibi táwọn ọmọ ẹni ọlọ́run ti máa jura wọn lọ́nu. wàlákìnà àmà látòzákò àtàmídàhù. àfa kan tó ń gbọ́n nù ẹ̀ tó gbọ́n. àfa kan tó ń gbọ́n. فلا تنسى نصيبك يا خليلي. حلاوة هذه الدنيا قليل. حلاوة هذه الدنيا قليل. حلاوة هذه الدنيا قليل. ṣé o sì kọ̀ mọ̀lánà yẹn sàtàrú wí wọ́n làwọn ti fẹ́ràn yín jù. látàǹsà fàlátàǹsà nàṣìbà káyà gbọgbà máa gbọ́ o.
ṣé o sì kọ̀ mo ti wé ko bàbá ti wá Èkó ṣé mi ni mo ní kó wọn ha ni ṣé bàbá ní wọ́n sẹ́gbẹ́ lóní kí wọ́n á ní èmi máa lọ Abẹ́òkúta ń tẹ̀lé a máa yí padà lábẹ́ àfọ̀bẹ́gùn nu àfọ̀bẹ́gùn programu nu ẹni tó ha òun kò fẹ́ kí n sọ̀rọ̀ ni. ẹni àwọn ohun kò fẹ́ kẹ́ sọ̀rọ̀ nù. Bakaya Khalili. èmi ò dẹ̀ pẹ̀lú kí n lọ òde kí n tó jẹun. Alhamdulillah. Alhamdulillah. wọ́n fẹ́ lọ gba owó tó máa fi jẹun lóde. wọ́n fẹ́ lọ gbọ́ owó tí wọ́n fi jẹun lóde náà ṣe lọ. sínú wọn. bàbá tó oníwọ̀sẹ̀gbẹ̀ ti dá yẹn kọjá. Fala tansa nasi. bàbá ń wí lẹ́nu wípé àwọn ti fẹ́ràn yín jù tinútinú. mo máa ń fẹ́ràn ọ̀dọ́ tó bá ń gbójú sókè báyìí èmi náà níbi tí mò ń lọ. bàbá máa ń fẹ́ràn ọ̀dọ́ tó bá ń gbójú sókè tó ní pílánì wípé òun náà níbi tó ń lọ. olórí àfa àlùmọ̀sórí lánàá. bẹ́ẹ̀ ni lóru mọ́júmọ́ yìí ní. Hafizahullah. ọjọ́ bíi tiyín lòun náà. Hafizahullah. mo ní ọdún yìí ni mo lè kà á pé ó pé 30 ọdún ó lé ẹyọ kan tí n ti ń ṣe wá sí. Alhamdulillah. ẹ ti bẹ̀rẹ̀. ní à ń bù mọ́ kọ́ o mo ní ọmọ tó yẹ pé mi ni mo ṣe wá sí ìjọ súná ẹ̀ tó ti jáde sànàwí. Alhamdulillah. kò gbọ́ dáadáa. bẹ́ẹ̀ ni. nígbà tá a wà ní Markaz ní 1994 Hafizahullah. dákun DSH àwọn afá àti mufasi rẹ̀ wọ́n wá ń jà ìlú wa ní sanitariza ìdarí Ìdáàdì. wọ́n á ránṣẹ́ Markaz pé kí wọ́n fún ọ láwọn afá tí yóò máa ṣe tẹ̀síìrì níbẹ̀. níjà kànde estate. kí ẹ lọ bèrè tó ń bẹ̀ yẹn mo dẹ̀ wá ní sanitariza ìdarí àwọn afá wa ní ẹ musa taru lọ láti sanitariza ìdarí ọkà. wọ́n ní yóò kájú bẹ̀ yẹn mo wá ṣe tẹ̀síìrì ọdún kan fún wọn bẹ̀ mo dẹ̀ wà nínú búlù bólú. tí má tún bẹ́ẹ̀ kà yẹn mọ́ tún ti lé lọ́gbọ̀n ọdún. Fala tansa nasibaka ya Khalili. ṣùgbọ́n lónìí nítorí pé àná wò pé òkè gíga yẹn ń wà tẹsẹ̀ mọ́rin àyídé bẹ̀ wà ń súnmọ́ bẹ̀ lọ. halawatu hazihi Ìdúnìyà qalilun. bẹ́ẹ̀ náà bá wà tẹsẹ̀ mọ́rin jù báyìí lọ ẹ ti bẹ̀. ẹ débẹ̀. torí ẹ ti ní plan ni ẹ tẹ́ ẹ bá tí wọ́n tẹ̀sẹ̀ mọ́ dáadáa jù báyìí lọ ẹ débẹ̀. kókókó sọ báwọn. kókókó. ta ló wà ń bẹ̀. tani bẹ́ẹ̀ àwa ni. àwa ni. tani. màláìka ni. màláìka ni. kílẹ̀ mú dání. kílẹ̀ mú dání. oore ni. oore ni. abẹ́ fún yàn. abẹ́ fún yàn. kò sí mọ́. kò sí mọ́. halawatu àbó ìgbọ́ Yorùbá. hazihi ṣé ṣe kò tí. má expire ṣe kó. ìwọ ló tọ̀ wọn lọ bí tí wọ́n ti máa gbin pé mo nídìí ẹ̀. ìwọ ló tọ̀ wọ́n lọ síbi tí wọ́n ti ń gbégbé mọ́ nídìí ẹ̀mí mo ní. ó kílẹ̀ mu ẹni. ayé tá ń lo ní ìsinú. ó wà ní o. màá jòkó díjọ́ tó máa mú wá bá mi. látàǹsà. ó fẹ́ jẹ gbèsè owó ilé kú bá ọ̀nù. ẹ gbọ́ mi dáadáa o. màá jòkó ńlé díjẹ́ tí wọ́n mú wá bá mi fúnra wọn. àwọn ló fẹ́ mú wa. àwọn ìwọ ni ó mú wá fún ẹ. tó sì fẹ́ láyé rẹ. ìwọ ló kílẹ̀ mu tó bá fẹ́. wàá bá irú àtiwé wàá kọ́ lẹ̀ bó ti fẹ́ ṣeré. ntẹ́mi náà mo ti fẹ́ lórí. pílánì mi rè. má kọjá yìí ara ẹ̀ ni. má kọjá yìí ara rẹ ni. má sọ pé irú ti ṣe Ádámù yẹn ló tún fẹ́ mọ́. má kílẹ̀mù pé irú ti ṣe Ádámù ló fẹ́ mọ́ wọ́n ti tilẹ̀kùn yẹn má dara ẹ̀ láàmú. wọ́n lè fún ẹ nírú yẹn mọ́. wọ́n lè fún ẹ wọ́n ti fún ṣe Ádámù. látàǹsà nasibaka ya Khalili. ṣùgbọ́n mi wà tó tún yàtọ̀ ti ṣe Ádámù. èmi wà. mo ń bọ̀ Al-Mufti al-Kabir Hafizahullah. Sheikh Sulaiman Farouk adamallahu hayatahu. ṣùgbọ́n kó yàtọ̀ ti ṣe Ádámù. ṣùgbọ́n yẹn náà tó. ìyẹn náà tó. ó yàtọ̀ sí ti ṣe Ádámù ṣùgbọ́n ìyẹn náà tó. bí ẹ̀ tó nù nǹkan oníkan. ó ti tó. halawatu má kọjá yìí ara rẹ. hazihi dunya qalilun. wọ́n fún àwọn ẹni ẹ̀ṣà ní orí wọn lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n kì í ṣe irú tàwọn tàná. Allahu Akbar. téèyàn bá sọ fún ẹ pé kí làáfà yẹn ń sọ yìí kí lọ́lọ́run ò lè ṣe sọ fún ẹ pé kò lè ṣerú ẹ̀ njẹ́ òfin ní ṣerú ẹ̀. ìtọ́lọ́ òfin ní ṣerú ẹ̀. ó ní as-sabiquna. as-sabiquna as-sabiquna ulaika al-muqarrabuna fi jannat. àti close chapter yà á ti fún wọn. fullatun. máa tilẹ̀kùn mọ́rí. máa tilẹ̀kùn mọ́rí. máa pè ọlọ́run. máa pè ọlọ́run. tó kí mi náà lè bá di gáúsù. torí kẹ́mi náà lè di gáúsù. bí bàrámà ní bí bàrámà káwùlà. wèrè rẹ olórúkọ. wèrè rẹ olóòkọ ni. fullatun minal awwalin. wèrè ó popular. wa qalilun minal akhirin. babalókè odò. gọ́gù ó da wèrè rẹ mọ́. gọ́gù yóò dá wèrè tó bá yà mọ̀. tó bá yẹ pé torí kò lè di gáúsù ló fẹ́ tilẹ̀kùn mọ́rí. bakaya. Khalili. halawatu
Halawatu hazi. Ọmọ tí wọ́n bá ṣiṣẹ́ tọ̀ ni. Má tún kílẹ̀ fún gáúsù mọ́. Halawatu hazi. Àzìdúnìyà kọ́lé lọ. Èmi náà lọ jà ń lọ tẹ̀síbà tó pọ̀. Màá wá fà á. Bí ibùlálà. Ìmọ̀ kò sọ̀rọ̀ bí ibùlálà. Wèrè tó bá yà. TikTok yóò dà mọ̀. Halawatu. Akramakumullah. Dunya Qalilun. Bí wọ́n ṣe pọ̀ tó lókè yẹn. Àmọ́ bí wọ́n ti pọ̀ tó lókè tó fún. Tí wọ́n tilẹ̀kùn yẹn. Space ṣì wà mẹ́ o. Sori bí àga ṣe fún ó ṣe occupy yẹn lókè. Space wà mẹ́ o. Akramakumullah. Ntọ́jú aburú ni kéèyàn má tẹ̀sẹ̀ máa ń tí ó fẹ́ ṣe kó má kára másìkì tó fẹ́ ṣe fúnra yìí. Aburú nù. Kò sáburú níbi kí àwọn èèyàn má bẹ̀ mójútó tó fẹ́ ṣe. Ètò jáburú ni kó má mójútó fúnra yìí. Kò sáburú níbi kí àwọn èèyàn má bẹ̀ mójútó tó fẹ́ ṣe. Gbọ́gbọ́gbọ́ bàbá tó bí ẹ kò sáburú níbi kí wọ́n jọ ta ẹ̀. Bàbá mi ò bá mi dá sí ọ̀rọ̀ ayé mi tó bá ń bàjẹ́ wàá pẹ̀lú Ọlọ́run. Bàbá wo ló bá nẹ́bí dá sí ìṣẹ́ kó tó rí báwọn. Halawatu hazi dunya qalilun. Mudiru wa ni markaz. Baba Mudiru markaz. Bá ń pariwo ṣé wò kó lọ òkè dáadáa. Ṣé Habiballah. Wọ́n sọ lọ́sẹ̀ kan sẹ́yìn sí wọ́n ní mi ò jogún tírà kan. Wallah. Ẹni tí ò jogún tírà kan ẹ wò bá yẹ yẹri. Mudiru markaz. Habib al-Malayi. Nígbà tí mo wo Abẹ́òkúta ní 1998 àwọn rìjálù ni wọ́n abẹ́. Ó yẹ èèyàn kì í ṣe fake èèyàn o. Tested. Gbogbo nǹkan. Ẹ̀yin náà sì fẹ́ lo tiyín náà. Ẹ sì ti bá wọn èèyàn. Èmi náà dẹ̀ fẹ́ lo tèmi náà bẹ́ẹ̀. Káì. Àwọn tí mo dẹ̀ bá ń bẹ̀ àwọn tó ṣe pé wọn ò ṣe tán àti dìde lórí àga fún yàn ni. Àwọn tó yẹ kó wọn ṣe tán àti dìde lórí àga fún yàn ni bàbá bá lọ́dún náà. Wọ́n má dẹ̀ fẹ́ dìde ọmọ tí wọ́n bá bí náà fẹ́ fi síbẹ̀. Káì. Tí wọ́n bá dẹ̀ fẹ́ dìde tó bá wọn kí wọ́n dìde ọmọ tí wọ́n bá bí ni wọ́n fi síbẹ̀. Halawatu. Kò wá sí aburú níbi pé kí àfa dìde kó ń kọmọ ẹ̀ bọ́ síbẹ̀ wọ́n fi ju àwọn anábì Ọlọ́run. Wọ́n sì kà báwọn. Gbogbo wọn ni wọ́n máa ń sọ fọ́lọ́n pé àbúlé mi ladùn kà wà lè ya ìyẹ̀rí zoni ọmọ wọn ni wọ́n fẹ́ kó jòkó lórí. Àga wọn. Àwọn náà wọ́n ní. Àwọn bàbá tiwa ádìmí ni wọ́n nílé àwọn àbá ádìmí wọn ò rí àga kan. Káì. Débi pé tí wọ́n bá dìde lórí àga kò wọ́n wá kó ṣe pé orí àga ádìmí tí wọ́n jòkó là á nà fẹ́ jòkó. Kò wọ́n bẹ́ẹ̀ àwọn fẹ́ bẹ́ẹ̀. Ntòhùn wa ni káwọn yẹn jẹ́ ádìmí ti. Àwa náà. Halawatu. Gílì wùsùlà sórí àbá yìí. Fíkọ̀. Ìfẹ́ 15 minutes 20 minutes mi máa fi ṣe wá sí kí wọ́n lọ wò mí ní péjì mi dáadáa. Tí n bá bẹ pẹ́ lọ́dún èèyàn mo ní mẹ́sẹ̀gì mo fẹ́ pass. Kódà mo ní ká báyìí lọ sáàsì gọ́gù mo lọ wá sweet yẹn máa ń la. Bẹ́ẹ̀ni. Mo ní mo pàdé sweet kan ní Amẹ́ríkà níbi oṣù méjì sẹ́yìn. Tóun bá tó bá ti ti bẹnu wọ́n máa clear. Wàláì. Wọ́n bẹ̀rẹ̀ sí wa wárí kan tó forúkọ ẹ̀ bákan. Wọ́n gbogbo ẹ̀. Sweet lásán ni o 3,720. 3,720. Mo lọ ra nítorí mo fẹ́ ṣe wá sí. Wàláhì láàárọ̀ yìí mẹ́rin tó kú wà ní mọ́tò. Wọ́n ń la ẹ̀yọ mẹ́rin. wọ́n ń la ẹnìkan gbé mi lè rè pé téèyàn bá jẹ́ olórí ibú náà 3,000 náà ó tó sí ọbẹ̀. Bó ti rí nu. Tẹ̀bùgìlì wùsùlà. Mo ní tó bá jẹ́ pé lóṣì lóhun rẹ̀ bá kò gbọdọ̀ rárú ẹ̀ tọ́pùtọ́pù ni ó rà. Tí ò bá ní ńlá kó má là. Lówó ọbẹ̀. Fihi taksirun. Tí àbá bá fi irú ẹ lẹ̀ fún ìyàwó lé kò gbọdọ̀ fẹjọ́ àbá sùn pé kò fowó ọbẹ̀. 3,000 wọ ọbẹ̀. Aṣaka alaka fi máa rúbúta magirun. N tó jẹ́ kí n ṣe ni pé mo fẹ́ tún òde tiẹ̀ ṣe. Allahu Akbar. Mo gbọ́ mo dẹ̀ fẹ́ ta àwọn tá a jọ jẹ́ ẹgbẹ́ lọ́dọ̀ jí. Tá a jọ jẹ́gbẹ́ lọ́dọ̀. Mo fẹ́ kó ọ̀rọ̀ mi lẹ̀ lónìí nù. Mo ń lọ àkọ́ṣàjà. Wọ́n wá wò pé bàlá ṣe fẹ́ gbé àwọn òye yẹn ni wọ́n. Àti báwọn rìjálù ń wájú báyìí. Wọ́n bẹ̀rẹ̀ sí báwọn àgbàlagbà. Ó lójú àgbàlagbà tí Ọlọ́run ní kárí lé wọn dé. Àwọn tá a délé wọn apàdé ogun wọn lọ́nà ni òjá débẹ̀. La shakka annaka fi ma rúbúta magirun. Babadógó ní kiri. Nínú àwọn àgbà fà tí wọ́n tún sára Barahamis. Barahamis. Ọdún tí mo kọ́ délé wọn ṣe wá sí. Wọ́n ní kí n gba máìkì pé
tí ayé bá ṣe ń gbé ayé àwọn ọ̀bẹ kẹlẹ́ mi ṣe wá sílé àwọn ọmọ. bàbá ṣàbẹ̀rẹ̀ adílọ̀ kààlà nísẹ̀yìn. kààlà. ọdún tí mo ṣe wá sílé wọn níbi 15 years sẹ́yìn wọ́n ní káṣá dàrú tí ayé bá máa gbé ayé táwọn bá kú láyé kí n sọ lójú gbogbo ayé pé mi ní máa ṣe wá sílẹ̀ àwọn táwọn bàbá wa ń fi àlùbáríkà wọn bẹ lọ́hùn àwọn náà wá ń tọrọ ká máa sọ̀rọ̀ níwájú ilé. La shakka annaka fima rumta majrurun. òpònú làfà mi. òpònú làfà mi. ó bá sẹ́nitọ̀ ya fọ́tò ó wá gbé sí pálọ̀. ó bá sẹ́nitọ̀ ya fọ́tò ó wá gbé sí pálọ̀ ó lóun ti ṣoríire ṣẹ́ni pé wèrè ni dídìrín. ẹ gbọ́ mi dáadáa o. sẹ́nitọ̀ ọdún mẹ́rin àbọ̀dún mẹ́jọ ní òpin ẹnu. ó tún wá gbé sí profile pé èmi àti sẹ́nitọ̀ Lágúnjú. arìndàfà. ṣé bàbá lámúnigun nìyẹn ni. ṣé bàbá lámúnigun nìyẹn ni. ṣẹṣẹ adémọ̀nù. annaka fima rumta majrurun. ṣé bàbá Lágbàjì nìyẹn ni. ṣé bàbá Lágbàjì nìyẹn. ṣé bàbá Lágége nu. ṣé bàbá Lágége nìyẹn. ṣé ṣé Kàmánì nu. annaka fima. ṣé fọ́ ẹgbàá nu ṣé òtájùlẹ̀ Ádámì. pẹ̀lú ìgbìyànjú níwọ̀nba lónìí lọ́dọ̀ Alábẹ́òkúta mo máa bẹ̀rẹ̀ mọ́lùdì mi mọ́dẹ̀ nísìnyí tó bá dijọ́ Jímọ̀ ní stadium òun gangan ni mọ́lùdì. máa gba àga 500 doses. kò dẹ̀ kò tún ní tó. èèyàn tó máa dúró pọ̀ jù tó máa jókòó. on the 16 ni wọ́n testify sí. ilé ìkọjá wọn wọ́n àgbàdo. ó kọjá pé wọ́n àgbàdo ni wọ́n fi fèrò. adìyẹ mélòó ni ó jẹ. àgbàdo ran àwọn èèyàn mọ́ àwọn èèyàn ti tají o. àwọn èèyàn ti sọjí o o kàn fún àgbàdo owó ìsàgbó ṣàgbàdo ló fò ní o. àwọn èèyàn níbí lọ o. La shakka annaka. tí kálukú náà ní tó ní jáde kìí ṣe ìwọ àfàgbàdo wọ. La shakka annaka máa rò múta máa gírun. òkè yẹn ni kò draw plan ni ẹ lẹ báyìí. síkọ̀ bó ti yá yìí. bẹ́ẹ̀ nẹ́ka wà rọ̀ bẹ́ẹ̀ka láàrin wa tọ́ba rẹ̀ ìyá báyìí báyìí máa wá ṣiṣẹ́ tọ̀ wàá débẹ̀ yóò ya ọ̀tá lẹ́nu. ó débẹ̀ yóò sì yẹ ọ̀tá lẹ́nu yóò wà láàrin wa tọ́lọ́mù ṣé o sì kọ̀ akramakumullahu karim. bàbá mi àgbà. bàbá wa àgbà lókè odò. tí o bá ń pàdé àgbàlagbà rẹ̀. tó o bá pàdé àgbàlagbà rẹ̀. tó o bá fi hàn ayé pé àgbàlagbà rẹ̀ ni wọ́n. tó o bá fi hàn ayé pé àgbàlagbà rẹ̀ ni wọ́n. ọlọ́run jẹ́ kó o pàdé àgbàlagbà bú. ọlọ́run sì padà jó o pàdé àgbàlagbà bú. ó wà padà dá àgbàlagbà rẹ̀ tó o kọ́kọ́ pàdé mà. tó bá wà ń sọ fáyé pé àgbàlagbà bú ni lágbájá. tó bá wá fẹjọ́ sùn pé àgbàlagbà bú ni lágbájá. wọ́n máa rán ẹ létí àgbàlagbà rẹ̀ tó o pàdé tó o sọ. tó o mójú kúrò lára rẹ̀ tó o sọ fáyé. gbogbo dáhà fáwọn sọ nípa yín lẹ́ẹ̀kan. wàláì gbogbo dáhà fáwọn sọ nípa yín. ìjókòó yín àti ìṣesí ó rẹ̀ jẹ́ ó ń ṣe mísídàkù ẹ̀. La ilaha illallah. tẹ̀sí bí ikú ẹ̀. kó dodo ni. bí mo ti rí nu. iye kó wọ́n rà fún yín. wọ́n pè yín ní ṣéwù. wọ́n pè yín ní ṣéwù. ẹni àtàfọlà. ẹni astagfirullah. bẹ́ẹ̀ ti tó yìí. ẹni kan máa tún pè yín bẹ́ẹ̀. bàbá. akramakum. àwa ti sọ di sọ́ndé mi. àwa ti sọ di sọ́ndé mi. mi yà máa pè wá lóde kan àfa ìfi ṣéwù sí mo ti kọjá sàásù. gbọ́ ṣèyí. àwọn àgbàlagbà tí wọ́n wọ̀ tí ẹ̀tọ́ ẹgbẹ́ gan ni wọ́n pè wọ́n tó ṣe sìgìfàrù. àwọn ni wọ́n ń bẹ̀wò ẹ lẹ́yìn. ni wọ́n bẹ̀wò rẹ̀ lẹ̀ o tí wọ́n tún kílè máa kó o gbọ́dọ̀ má pè mí bẹ́ẹ̀. ó lóun ṣèyí. ó lóun ṣèyí ṣé òyìnbó ló fi ń pè ní àbí wèrè ni ọ́. ẹ dákun. akramakum. gbogbo tí ń jẹ́ bànújẹ́. gbogbo ẹran tí ń jẹ́ bànújẹ́ ọlọ́run. Ọlọ́run máa fi rán yàn pé ẹ bá ń gbé lọ fún wa. tọ́lọ́ fi máa rán yàn pé ẹ bá ń lọ gbé fún. tí ó fi rán ẹ̀dá sí yàn. tí ó fi rán ẹ̀dá sí yàn. ẹ̀dá yóò sì jíjẹ. ẹ̀dá ni ó sì rí jẹ́ torí pé ó jẹ́ṣẹ́ ọlọ́run. Ọlọ́run ní jẹ́ ó dọ́dọ̀ yín. ọlọ́run ní jẹ́ ó dọ́dọ̀ yín o bàbá àgbà lókè odò. ẹ bá ń ṣe amínà fún bàbá dáadáa. amínà. ẹ máa ń dábì máa ṣàdúrà fún wọn. ìta fi ń ṣàdúrà fún bàbá. gbogbo tí wọ́n bí lọ́mọ. gbogbo tí wọ́n bí lọ́mọ. òun ni ọ̀rọ̀ Ọlọ́run fi ń júwe ìjẹ́ agbára ẹ̀fẹ́ ni tí ì ṣe mùsùlùmí. òun ni ọ̀ṣọ́ tọ́lọ̀ fi ń júwe ìjẹ́ agbára rẹ̀ fẹ́ni tí ì ṣe mùsùlùmí. àwọn tí wọ́n dúró tì ní aláwo ìsàkọ́ wí ládàbí báwọn náà. aláwo ìsàkọ́ mú alátọ̀rí kọ̀ lásìkò iná kọ́ máa ń padà pọ̀. oore tó ní àárọ̀ tó lọ́sàn-án tó lálẹ́ òun ló dáa jù. òun ló dáa jù. oore àárọ̀ tí ò lọ́sàn-án tí ò lálẹ́ kò sórí rí mẹ́. tó kàn láàárọ̀ tí ó lọ́sàn tí ò lálẹ́. tí wọ́n bá fún ẹ láàárọ̀ tí ò bá dọ̀sán
ẹni tán fún lọ́sàn-án ló máa fẹ́ yàwó ẹ̀. ya sataru tó bá fún ẹ láàárọ̀ tí ò bá ti dọ̀sán ẹni tí wọ́n bùn lọ́sàn-án ni ó fẹ́ yàwó rẹ̀ ṣọgbà báwọn àbí kò tí ì yọ. tó gbọ́ tí yẹn bá tó wá dájú. tí yẹn bá tó wá dájú. tó bá dájú tí yẹn bá dájú. tíyàwó ẹ bá bímọ fún. tíyàwó ẹ bá bímọ fún. a tún pè é wá sí. yóò tún pè é. yóò tún pè é wá sí tó bá dájú tán. abalawusa. akramakumullah. à ń lọ ní ìrókò. ọlọ́run ní fi nǹkan ṣe yín àdúrà náà lẹ́nu ẹ fẹ́ ṣe. gbogbo tó lè fẹ́ àsùn rìn. ṣé o sì kọ ẹ jẹ́ bá yín di fóònù kẹ́ tẹ́wọ́ báyìí. ìlú dáadáa. ẹ nàró. gbogbo tó lè fà àwọn tí gbàmáyì. gbogbo tó lè fà kó jìjì ìyẹn lọ́mọdé bá ń wí bẹ́ẹ̀ fún. àní gbogbo tó lè fà kó jìjì ìyẹn lọ́mọdé. ẹ bá náwó sí báyìí. ẹ jẹ́ náwó sí àfọwọ́ sí kọ̀. àti tó lè fẹ́ kún àsùn rìn ìyẹn láwùjọ. àní àti tó lè fẹ́ kún àsùn rìn ìyẹn láwùjọ. Àtikún àtẹkùn aláṣùnrin. ọbẹ̀ olúwa. ọ̀la òbí rẹ̀ méjèèjì màmá jẹ́ o. ṣé òun sì kọ̀ wọ̀lá òbí rẹ̀ méjèèjì. máa jẹ́ ọkọ ẹ̀. wákàtí mọ̀ lánàá dẹ́ yìí. gbogbo ẹni tó jòkó báyìí. gbogbo ẹni tó jòkó láàyè yìí. mo dá owó yẹn kọjá. bàbá náà dá owó nì kọjá. mo fẹ́ kálukú sanwó àdúrà. bàbá fẹ́ kálukú sanwó àdúrà náà. bí tí n kò kéré ma. bó ti wù kó kéré ma. insha allah al-adabi. tó lè fà kó jìjì ìyẹn lọ́mọdé. insha allah. àti tó lè fẹ́ kó sórí ìyẹn láwùjọ. àtikún àtẹkùn aláṣùnrin. sórí ọbẹ̀ olúwa. wọ̀lá òbí rẹ̀ méjèèjì. máa fi insha allah wọ́n náà tẹ̀mí náà. gbogbo tó lè fà kó jìjì. ìyẹn lọ́mọdé àti tó lè fẹ́ kó àsùnrin. ìyẹn láwùjọ. àti kó àtẹkùn aláṣùnrin. ọbẹ̀ olúwa. wọ̀lá òbí rẹ̀ méjèèjì. bàjẹ́ náà tán. òkè. gbogbo tó lè fẹ́ kó jìjì ìyẹn lọ́mọdé àti tó lè fẹ́ kó àsùnrin ìyẹn láwùjọ àti kó àtẹkùn. aláṣùnrin abẹ́ olúwa. wọ̀lá òbí rẹ̀ méjèèjì. bàjẹ́ òkè. gbogbo tó lè fẹ́ kó jìjì ìyẹn lọ́mọdé àti tó lè fẹ́ kó àsùnrin ìyẹn láwùjọ àti kó àtẹkùn aláṣùnrin ìbẹ̀ olúwa. wọ́n lọ bí mi méjèèjì màmá tó kọ́ mi àmì gbogbo. àti tó lè fẹ́ kún àsùnrin ìyẹn láwùjọ àti kún àtẹkùn aláṣùnrin àbẹ̀ olúwa. wọ́n lọ bí mi méjèèjì. bàjẹ́ òkè mi o. aláwọ̀lá òbí wa méjèèjì. bàjẹ́ òkè mi o. tó lè fà kó jìjì ìyẹn lọ́mọdé àti tó lè fẹ́ kó àsùn ìyẹn láwùjọ àti kó àtẹkùn aláwùrà. abẹ́ olúwa wọn lọ́wọ́ bí ẹ̀ méjèèjì màmá jẹ́ òkan ẹ̀ tó lè fẹ́ kún òjijì ìyẹn lọ́mọdé èyí tó lè fẹ́ kún àsùnrin ìyẹn láwùjọ àti kún àtẹkùn aláṣùnrin àbẹ̀ olúwa. wọ́lá òbí rẹ̀ méjèèjì wọ́n máa jẹ́ òkun ẹ̀. gbogbo ohun tó lè fẹ́ kú òjijì ìyẹn lọ́mọdé àti ohun tó lè fẹ́ kú àsùnrìn ìyẹn láwùjọ àti kú àtẹkù aláwùrà àbẹ́ olúwa wàlá òbí ẹ̀ méjèèjì màmá fi kàn wá. bàbá àgbẹ̀ yọ sẹ́ta ọlọ́mọdé ó bàjẹ́ fún yín láéláé ọlá anábọ̀wá Muhammad ọlá aláàgáwọ́lá wàlá quwwata ọlọ́run bá tó sọ yín débí ọlọ́run bá aṣọ yín gúnlẹ̀ ọlá aláàgáwọ́lá wàlá quwwata. naam àwọn tí a gba owó àwọ̀dù lọ́wọ́ wọn